Olúwọ̀run o, kábíyèsí o, ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Original Baba Ventures, ẹ tó mọ̀ wò ó pé kí ló wà lójú kámẹ́rà yìí ilẹ̀ yìí má dọ̀tí àbí bó ló wá rí, kí ni The Original tó fẹ́ fi hàn wá. Mo fẹ́ ṣàlàyé iṣẹ́ kékeré kan fún yín ni. Ṣé rí ibi tí mo wà yìí, ibẹ̀ ni Yorùbá máa ń pè ní báwò lóko. Ibi tí wọ́n máa ń pè ní báwò ó ní ibi tí àwọn àgbẹ̀ tí wọ́n máa ń dúró sí nínú oko bóyá láti ṣiṣẹ́ tó máa ní bòji, wọ́n á dúró síbẹ̀ láti ṣiṣẹ́ tàbí kí wọ́n dúró síbẹ̀ láti sinmi fún oòrùn. Wọ́n máa ń ṣiṣẹ́ lọ lóko, tí wọ́n bá fẹ́ jẹun wọ́n máa ń dúró síbẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ṣé wá rí báwò tí mò ń fi hàn yìí, ó ní báwò tí wọ́n ti máa ń ṣá ẹyìn. Báwò tí wọ́n ti ń ṣá ẹyìn, ibẹ̀ la wà yìí. Tó bá wolẹ̀, tó bá wo kámẹ́rà, ó rí pé ó rí àwọn ẹyìn tí wọ́n ti ṣá kù, ó rí àwọn ẹyìn, ó rí àwọn odi ẹyìn tí wọ́n ti yọ ẹyìn lára ẹ̀, tí wọ́n ti yọ ẹyìn lára ẹ̀. Tó bá ti wo kámẹ́rà yẹn, wá ti rí àwọn ẹyìn tí wọ́n ti yọ ẹyìn lára ẹ̀, tí wọ́n ti yọ ẹyìn lára ẹ̀. Tó ti rí, wọ́n ní pé wọ́n ti yọ ẹyìn tó wà lára àwọn kinní wọ̀nyẹn, wọ́n ní pé wọ́n ti yọ ẹyìn kúrò lára ẹ̀, wọ́n ní pé wọ́n ti yọ ẹyìn kúrò lára ẹ̀. Báwo ni wọ́n ti máa ń yọ ẹyìn lóko nìyẹn. Bóun ni ṣé báwo wá wúlò fúnra Yorùbá. Tó bá ti mọ ní àwọn fídíòsì mi látẹ̀yìnwá, wọ́n ti tó mọ́ sọ pé Ògùn yìí ṣawẹ́wàá. Ògùn yìí kàn ṣe nǹkan tákàmú láti lásán Ògùn rárá. Nígbà míì Ògùn máa nítọ̀sẹ̀. Ògùn á máa nítọ̀sẹ̀. Iṣẹ́ kékeré ni mo fẹ́ fi wọ́n yìí. Irú iṣẹ́ wo wà ní? Ìwọ tí wọ́n bá máa ń fi eré pẹ́ sílẹ̀. Ọ̀gbọ́n mi, ìwọ tí wọ́n bá máa ń fi eré pẹ́ sílẹ̀, àǹfààní rèé fún wọn láti bọ́. Ṣé rí iṣẹ́ tí wọn kì í fi eré pẹ́ yàn sílẹ̀ tàbí tí eré fi fún yàn o. Ṣé o ti rẹ́ni tí gbogbo ẹgbẹ́ rẹ ti ń gba promotion lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó sì wà lójú kan? Ṣé o ti rẹ́ èèyàn tó jẹ́ pé ní tiẹ̀ gbogbo ẹgbẹ́ rẹ ti lọ wájú, ojú kan lòun ti wà? Bí wọ́n bá ń ṣàánú ẹgbẹ́, bí wọ́n ń ṣàánú ọgbà, tó bá kan òun ìlà ó yà dàrú ni o. Tó ti rẹ́ni tó lọ ṣe interview fún wọn ní amú o, ó sì dọ́jọ́ tí jẹ́ kí wọ́n ṣe, wọ́n sì mú orúkọ ẹ̀ sí nínú ìwé. Tó ti rẹ́ni tó lọ gba físà, àwọn mẹ́ta lọ gba físà, wọ́n lọ bèrè fún físà, wọ́n fún méjì, ó sì dórí tiẹ̀ ló bá di pápẹ́, wọ́n bá múná lọ tàbí kí wọ́n sọ pé rárá, come next time. Ìyẹn wá ní olówó òkà o. Ayé o, dákun, ẹ má mọ̀ sọ̀rọ̀ mi bí ò ṣe dá o. Ayé ò ní sọ̀rọ̀ yín bí ò ṣe dá o. Oògùn tí wọ́n yìí fi eré pẹ́yàn sílẹ̀. Tó bá ti wá máa ń rí ìjákulẹ̀, o ti máa ń rí ìjákulẹ̀, o ti máa ń rí disappointment of all kinds. Máa bọ̀ jẹ́ ibi iṣẹ́ yìí náà. Kí lo nílò ní báwò? Kí lo nílò ní báwò? Ó rí pé kò lè sí bí wọ́n ṣe lè ṣiṣẹ́ tó tí wọ́n ní gbàgbé nǹkan lẹ̀. Ohun tó o nílò ní báwò, ó ní àwọn èkùrọ́ tí wọ́n gbàgbé nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ní báwò. Ó rí àwọn èkùrọ́ tí wọ́n gbàgbé. Wọ́n ọ̀kan rèé. Sọ̀rọ̀ pé wọ́n gbàgbé èkùrọ́ yìí ni. Sọ̀rọ̀ pé kì í ṣe pé wọ́n kó wá bẹ̀. Sọ̀rọ̀ pé wọ́n gbàgbé èkùrọ́ yìí sí báwò ni. Àwọn èkùrọ́ tí wọ́n gbàgbé sí báwò nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ní báwò, òun ló nílò láti ṣiṣẹ́ yìí. Òun ló lórí. Òdiwọ̀n yìí rà, kò ṣeé rà lọ́jà, àfi kéèyàn wà. Òun ló lórí. Àwọn èkùrọ́ tí wọ́n gbàgbé sí báwò nígbà tí wọ́n ń ṣiṣẹ́, nígbà tí wọ́n ń ṣá ẹyìn, òun ló lórí ń tọ́ ọ nílò torí kò ṣeé rà lọ́jà. Bàbá tán bí lọ títí dọ̀la, afẹ́ lè kó odidi apẹ̀rẹ̀ èkùrọ́ tí o ti rí. Òun làwọn ń tọ́ ọ nílò. Àwọn èkùrọ́ tí wọ́n gbàgbé sí báwò nígbà tí wọ́n ń ṣiṣẹ́, ńlá nílò láti ṣiṣẹ́ yìí. Sórí tó bá ti wá rí èkùrọ́ tí wọ́n gbàgbé sí báwò, bóò ni wàá ṣe tí wàá fi di ẹni táyé ìfìrè pẹ́lẹ̀.
kò níye. Ìwọ bá mi ṣa èkùrọ́ tí wọ́n gbàgbé sí báwò, kò níye, kò níye. Tó bá ti wá ṣà tán, ó wàá kó lọ sínú agbada tó ṣe é jóògùn. Tó bá ti kó lọ sínú agbada tó ṣe é jóògùn, ó wàá lọ bá mi wá ẹyẹ ilé funfun. Ẹyẹ ilé funfun tí wọ́n pa lóòjọ́. Ẹyẹ ilé funfun tí wọ́n pa lóòjọ́ lè mú kó là mọ́lẹ̀. Tó bá ti wá ẹyẹ ilé funfun tí wọ́n pa lóòjọ́, ó wá odidi mẹ́ta. Ẹyẹ ilé funfun tí wọ́n pa lóòjọ́ odidi mẹ́ta, ó wá kó lé lórí. Tó bá ti kó ẹyẹ ilé funfun tí wọ́n pa lóòjọ́ mẹ́ta tó ti kó lé lórí, ó wá odidi atare, ó wá mẹ́ta, ó kó lé lórí. Ó wá lọ wá àkàrà elépo. Àkàrà elépo yẹn náà ò níye, ó lè jẹ́ 7, ó lè jẹ́ 10, ó lè jẹ́ 11, ó lè jẹ́ 3. Ó fi kó àkàrà elépo yẹn náà, ó kó lé. Ṣùgbọ́n rí i dájú pé àkàrà tí wọ́n fi epo dín ni o. Ó wá àádùn, àádùn náà ò níye, ó kó àádùn sí. Tó bá ti kó sí báyẹn, dákun bá ń jó. Tó bá ti jó sẹ́yìn, tó bá ti jó tán, ìwọ lọ. Oyin lọ́ọ́ máa fi lò ó. Oyin ìgàn, oyin gidi ni Yorùbá pè lóyin ìgàn, ó ní wàá máa fi lò ó. Torí tó bá ti ń foyin lò ó, ògo tí ń jẹ́ ti Elédùmarè, kò sẹ́ni tí ó lá oyin tí ó dijú tàbí tí ó korò ojú. Ayé ò ní fi re pé ọlẹ̀ mọ́ o. Oyin ni wàá máa fi lo iṣẹ́ yìí. Ó fẹ́ pè mí, bàbá oníyẹn dákun ṣé lè bá a ṣiṣẹ́ yìí? Torí ká sòótọ́, àwọn tó bá wà ní gbèrígbèrí oko ló lè ṣiṣẹ́ yìí. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí. Bàbá oníyẹn, àwọn nǹkan kan wà tí tó yàtọ̀ sí lèyí tó fẹ́ ká ràn ọ́ lọ́wọ́ lé lórí. Pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84 090 65 63 61 84. Ìlú Ọ̀kíní la wà l'Óṣogbo. Tó bá ti ń bọ̀, tó bá ti dé junction Ọ̀kíní àkọ́kọ́, anywhere l'Óṣogbo, ìwọ sọ pé òun ti lọ Ọ̀kíní. Tó bá ti dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbé ọ̀kadà láti bẹ̀, ọ̀nà lọ iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Láṣẹ Ọlọ́run, o ò ní bẹ́kún wá kó tún bẹ́kún padà. Ọjọ́ Monday sọjọ́ Saturday la mo fi ń dálejò lóhùn ní iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Ọjọ́ Sunday nìkan la kì í fi ń dálejò lóhùn. Ire o, ká fi re pàdé.